tó gbà wo kẹ́ tó mọ̀ pé inú compound yìí ni wọ́n rí olubi ọmọ yẹn sí. ìtí òye mi ni pé òun àti bàbá Samuel wọn jọ wá rì kó wọn káàkiri lèmi rò pé bóyá gẹ́gẹ́ bíi ti ọmọ tìyá tí ń kó wọn káàkiri ó ń lèmi wò ṣùgbọ́n mo ti sọ lọ́rọ̀ mo ní wọ́n tẹ̀lé wọn débi tó gbé sí torí èmi fúnra ara mi lè júwe pé bí báyìí ni ẹ bò sí. lọ́jọ́ yẹn tí wọ́n ń rí ẹ mọ̀ pé olubi ọmọ ni wọ́n ń rí. bí ìmọ̀ kankan pé ni wọ́n gbé wá níwájú Ọlọ́run àtẹ̀tí máa jíyìn sẹ́ fún ọjọ́ kan tí mo bá mọ̀ kí Ọlọ́run tó pè mí kó ṣèdájọ́ fún mi. lórí ẹ̀ mo ṣe máa ń bẹ̀rẹ̀ pé ó tó gbà wo kẹ́ tó mọ̀ wípé máa yìí ti rí olubi ọmọ ẹ̀ mọ́nú compound ti yín. nígbà tí mo dé ṣọ́ọ̀ṣì náà ni wọ́n sọ fún mi pé ọ̀dọ̀ ọmọ mi náà làwọn sì gbé lọ làwọn gbé sí o bí mo ṣe tún wá ń gbọ́ lónìí nìsí wípé sọ pé mo fi ṣàwọ́rò mo sì níbi tí wọ́n gbé sí yóò mú wọn débẹ̀ wọ́n ò wù wọ́n yẹ̀yẹ̀ pẹ̀bẹ̀ bọ́ bá ti ra mọ́lẹ̀ wọ́n ò wù wọ́n tẹ̀sí ẹ̀jẹ̀ rẹ̀ àti ti èpẹ̀ bọ́ èrò tó lọ́wọ́ ṣọ́ọ̀ṣì mi yóò débẹ̀ yóò rí awọ́rò tí mo fi ṣe kọ́lọ́mọ́jì rẹ̀ tí ó bà mí lórúkọ jẹ́ o. ta ni wọ́n sọ fún pé ọ̀dọ̀ mọ́mì làwọn gbé sí ní church. wọ́n láwọn lọ́dọ̀ wòlíì wọ́n láwọn lọ́dọ̀ pásítọ̀ wọ́n láwọn lọ́dọ̀ babaláwo wọ́n láwọn ni ẹ sọ fún wọn wípé ọ̀dọ̀ mi tí ó wà òun ni mo fi ṣe awọ́rò. ok mọ́mì a jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olubi yẹn ilé yín náà rì sí ni. ìrọ̀lẹ́ gẹ́gẹ́gẹ́ tí wọ́n pè mí lọ́sàn-án tí wọ́n pè mí pé kí n mọ̀ bọ́gán kò yé mi rárá lọ́sàn-án gan pé ní kí n mọ̀ bọ̀ wá ságì torí èmi kí wọ́n pè èmi ń bẹ láyé sọ ní ṣọ́ọ̀bù lọ́dọ̀ mi sá. mọ́mì ìrọ̀lẹ́ ilẹ̀ mọ̀ pé ilé yín náà rí bí yẹn. nígbà mo débí ni wọ́n ń sọ fún mi pé olubi ọmọ tí wọ́n rì wípé sọ pé mo wú mo fi ṣoògùn owó mo fi ṣàwọ́rò kí ni ń jẹ́ bẹ́ẹ̀ mo sì ní o ká lọ́nù ìjọ mi Ọlọ́run kúkú ṣe ìjọ mi ìyá rẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà wọ́n sì dé nígbà wọn kú ònú ìjọ gbogbo ìjọ pátá ló túká ní ìsìn báyìí mo sì ń kẹ́yàn bíi 4 sí 5 nínú ìjọ Ọlọ́run alààyè ìgbà yakọ rẹ̀ náà sì èdè kò bá yàn 5 kò bá yàn 10 níbẹ̀ ṣùgbọ́n inú mi dùn sí pé bí yóò ṣe wà ń bẹ̀ sẹ́rù mi níwà mọ́ sáré owó kí láfta 70 kí ni mò ń wá èrò owó mò ń wá ká. ok ìyàwó ẹ ṣeun mo sì ń padà bọ̀ lọ́dọ̀ yín àwọn ìbéèrè kan wà tẹ́ẹ̀sì tí ì dá mi lóhùn. lóòótọ́ ni màmá gba ibi ọmọ lọ́wọ́ yín àbí ẹ̀kan fi ṣe kinní fún wọn. bẹ́ẹ̀ ni sà. èwo ni bẹ́ẹ̀ nínú méjèèjì ẹ̀kan fi róòpù wọn. wọ́n gbà lọ́wọ́. kí ló lè mú ẹ̀sìn ibi ọmọ rẹ sí ilé kan lọ́dún èèyàn kan tó pàdé tẹ́jọ jálájọṣe lẹ́ni tẹ́lẹ̀ mọ́jọ jálájọṣe lọ́la mọ́. kódà ní family house èèyàn tí èèyàn bá fẹ́ sin ibi ọmọ ń èé jẹ́ gbogbo èèyàn wà ń bẹ̀ gan. nǹkan tó wà secretive ni pé o kàn lè máa sin ibi ọmọ ní yanya pé gbogbo ayé ẹ máa bọ ọmọ mi àkànbí tí mo bí ibi mo sin bí ẹ̀sìrè o wọn ẹ ṣe bẹ́ẹ̀ àwọn kan ó ti jẹ́ bíi culture wọn tó yẹ pé tó bá bímọ lágbolé wọn ó ti ní sáìdì kan tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n máa ń sin sí kì í ṣe pé wọ́n dá tẹnìkan mọ̀ àwọn tó jágbàlagbà tó sì ní máa dà mọ̀ wọn ẹ jẹ́ kí gbogbo èèyàn dà mọ̀ kójú òpó ọmọ kọ́mọ̀ bá a dàrú. pàtàkì ibi ọmọ the placenta wow abẹ̀mí lòun náà gẹ́gẹ́ bí ọmọ tó bí ọ̀rẹ́ wa placenta eléyìí sọ ọ̀nà fi ṣèdúpẹ́ torí ìyá ẹ̀ ti confam pé lódodo inú àgbàlá àwọn lórí mọ́ ṣùgbọ́n wọn lórí kéèsì àwọn làwọn rí àti pé wọn lọ wá rí o àti pé ìyá yìí lórí o mo fẹ́ mọ tó dé tó fi jẹ́ pé mo gbà ìyá yìí ń lọ lọ rí placenta ọmọ rẹ mọ́. gbà tí wáìfì mi tó ń rọbí ó fi pence gan tó yẹ pé mi àti mọ́mí mi lájọ wà ń bẹ̀ ní òrùjọ ẹ̀. wàhálà ẹ̀ pọ̀ débi pé àánà inú àdúrà náà la wà àti mọ́mí mi ta wà nù ibi tó ti ń bímọ nígbà tí kò lè gbìn àṣà ń pè pé kọ́ lọ ṣáwa bẹ́ẹ̀ náà láti pè yá àdúrà pé báyìí báyìí ló ṣẹlẹ̀ ẹ bá fi sínú àdúrà kí ọmọ yìí ó bí láyọ̀ kò gbọdọ̀ bá ilé ìkú o títí àwọn náà ṣáà ń gbàdúrà fún wa títí àṣà dùpẹ́ nígbà tó máa di bíi 4 ọmọ bọ́ọ̀lẹ̀ so nígbà tó dẹ̀ ó gbé olubi fún mi mo gbé sínú polybag ń pé àkíntì ẹ̀ lọ́ fi ẹ̀mí ìmoore hàn lọ́dọ̀ ìyá pé ẹ ṣe o pé ọmọ ẹ ti bímọ ní ayọ̀ àtàlàfíà so kémi ò pò ń bẹ̀ kí n lọ sí olubi síbi tí mo fẹ́ sí ọdún náà pit toilet gẹ́ mo fẹ́ lọ jù sí pit toilet mo fẹ́ lọ jù sí fúnra mi kí n sọ sínú pit toilet bọ̀ ń gbà mo lè fẹ́ jáde
wọ́n dẹ̀ pè mí wọ́n sọ fún mi lẹ́ẹ̀kan pé àwọn ò jáde inú kọ́mpáàdì wọn jáde sí mi tí mo ti kí ọ mi wọnú sí rúùmù wọn lálẹ́ ẹjọ́ yẹn ọlọ́run má jẹ́ mọ̀ bọ́ wá pé mo parọ́ kọ́lọ́ ń bí mi léèrè wọ́n jáde sí mi dáàdì wọn náà jáde sí mi àdẹ̀jọ́ ibi àti ọkọ ọmọ wọn àdẹ̀jọ́ jókòó àdẹ̀jọ́ dúró wọ́n ní kí la fẹ́ ṣe bọ́lá ìfẹ́ lọ sí olúbi èmi ń lọ nìyẹn mo ti kí wọn mo ti bá tèmi lọ wọ́n dẹ̀ pè pé ó risk láti máa gbé olùbí ọmọ káàkiri ní ìdájí ni pé ibi wọ́n ló ṣẹlẹ̀ tí mi lè ṣe sí inú kọ́mpáàdì àwọn pípẹ́ làwọn ń sin àwọn ọmọ àwọn sí ti Samuel wà ń bẹ̀ ti Esther wà ń bẹ̀ ọkọ ọmọ wọn náà dẹ̀ fi bẹ̀rẹ̀ mi ibi tí wọ́n ṣe Texas ni ibi tí wọ́n ṣe ti Samuel sí ni n pé kó bá nípa tó máa lọ dààmú ara wa ká lọ sí ibi dẹ́ fi pé mo ti fọkàn tán wọ́n pé mi mọ̀ pé irú kan báyìí máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kó wa mọ́ ara pápá torí ẹyẹ kébì ó ṣe irú kan tí mo ṣe ẹ̀mí mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni so mo dẹ̀ ọkọ ọmọ wọn náà ló gbẹ́ ló má dà ló bá gbẹ́ kíní yẹn séjú wọn mo fi rí wọn wà ń bẹ̀ wọ́n dúró síwájú ọkọ wọn náà dúró lẹ́gbẹ̀ẹ́ wọn tí mo fi rí olúbi yẹn adẹ̀ rí mọ́ níbẹ̀ adẹ̀ kó ń bẹ̀ létà ràn tí a lọ a máa ń ṣe ọdún wọ́n máa ń ṣọdún ní ọdọọdún a lọ sí ọ̀dọ̀ wọn ní ọdún mo ṣáà rí pé wọ́n ti rẹ́ ibẹ̀ wọ́n ti rẹ́ torí wọ́n fẹ́ ṣọdún every year ọ̀dọ̀ wọn láti máa lọ ṣe ọdún so àwọn tí wọ́n ti rẹ́ ibẹ̀ so kàn tẹ́lẹ̀ gan rí pẹ̀lú yẹn àdé nígbà tó stage kan tí èmi kó church wọ́n ní kí ló dé tí mi fi wá church mo dẹ̀ wá mo lọ wọ́n invite mi sílé wọn mo lọ lé wọn pé mi wá wọ́n ní kí ló dé tí mi fi wá church mo náà kò sí nǹkan kan mi wà mọ́ ẹgẹ́t wọ́n dẹ̀ ní ok gbèsè làwọn rí o tí n bá parọ́ ọlọ́ba jẹ̀mú kò jà gbèsè ẹsẹ̀ yọ lóòótọ́ o èmi lèmi sọ bẹ́ẹ̀ lèmi agbára ọlọ́ ìyá rẹ mọ̀ ló dúró yìí mò ń jẹ gbèsè káàkiri ni èèyàn mélòó ló kúrò nù ìjọ tí mo mọ̀ mọ́ lọ́lé rẹ̀ lọ́ba. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sọ́wọ́jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ká mi lára ní tó ń ká mi lára ni ẹ tí mo jẹ lówó kan tún wà mí báyìí níbi tó lé dé tí mo yáwó káàkiri yá yìí ó níye tí mo jẹ yá yìí owó tó fẹ́ fi ṣiṣẹ́ tó fẹ́ lọ gba ṣọ́ọ̀bù ni mo gbà lọ́wọ́ ẹ̀ tó fi assist mi mo kò sáà jẹ́ mi mọ́ mo ṣe ń jẹ́ sí tí ó di mo fi wá pé eléyìí ti kọjá ọjọ́ orí mi lórí ọmọ yẹn kẹ̀kẹ́ méjì ni mo sanwó tán tí mo tà tí mo fi ń tọ́jú ọmọ yẹn tí mo náwó lórí ọmọ yẹn tí mo rẹ̀ ṣì wà báyìí mo ṣe wà àgbà wa mọ̀ ń gbà àgbàgún kẹ̀kẹ́ so ẹjọ́ ẹ gbà mí wọ́n ti máa ń tú ọmọ yìí lẹ̀ tí mo wá fún ìyẹn sà. ẹ ṣeun ọlọ́run kó ṣàánú wa o wọ́n pàwádà sáìdá o adégòkè tí wọ́n bá tún bá gbé ládà tí wọ́n bá gbé gun ògiri tó wá tún jábọ́ ó yẹ kó change orúkọ rẹ̀ ní o kí Oríyọmí lọ ṣe change of name ọjọ́ tí ọba lè sòdodo mọ́ ẹ bá ń pe ìyá ọkùnrin yìí mo fẹ́ rí i jẹ́ bí ọmọ yín léèrè nígbà tó dé wípé ibi ọmọ dà. èmi dúró ti ìyá ọmọ ní hospital jọ tó bímọ. ìgbà wo ló wá sọ fún yín pé òun rí ọmọ sílé màmá yìí. ìgbà tó délé lálẹ́ èmi àti ìyàwó ẹ̀ náà ló jọ sọ fún pé placenta tó ń gbé lọ o pé ọ̀dọ̀ ìyá àdúrà lòún sin sí kò dẹ̀ sọ fún mi jù bẹ́ẹ̀ lọ. èyí náà dà ní sókè. bóyá sọ fẹ́mi ló ní ọ̀dọ̀ wọn lòún sin sí ìgbé tó gbé ó lóun gbé lọ sílé ọ̀dọ̀ òun ìgbà tó dẹ̀ dé ó dẹ̀ sọ fún mi ó ní òun ti sin sílé ìyá àdúrà pé bàbá Sàámú sọ pé ibi táwọn sin táwọn ọmọ àwọn sí náà nìyẹn. báwo ni Sàámú ti jẹ́. ọmọ tí wọ́n ní. ọmọ màmá ni. ọmọ ìyá àdúrà. so ṣé gbà bàbá Sàámú tán mọ́ màmá sọmọ yìí náà tán mọ́ màmá. ọmọ ìjọ wọn ni. èyí rú àwọn èèyàn wá ní ìwọ lọ. abẹ́ mọ́mọ́ sí bí ọmọ yẹn síbẹ̀ kẹrin bá fi dárìn sí àìlọ́run. èmi ọmọ bó ṣe rò ó. ọmọ ìjọ tó bá bímọ ní ẹsìn olúbi ẹ̀sọ́ dọ̀. bọ́ọ̀mọ̀ bá rò dáadáa kí ló tẹ̀yìn náà rò dáadáa mà. ó ti sí síbẹ̀ ìgbà tó délé lálẹ́ ló sọ fún mi dáàdi kò bá mi sọ. ẹ̀dẹ̀ rí bí normal thing ẹ̀dẹ̀ sọ anything. This is Africa. This is Yorùbá land. Ilẹ̀ Yorùbá ni wá àwa nígbàgbọ́ lórí tí wọ́n ń pè ní ibi ọmọ. Ní àwọn ibì kan àwọn lè máa flush ẹ̀nu toilet àwọn náà mọ̀. Kódà àwọn kan wà wọ́n lè gé kéékèèké wọ́n ṣe jẹ àwọn kan máa ṣe jẹ fún ìyá ọmọ. Lọ́dọ̀ tí wọ́n ń bì
a máa bò mọ́lẹ̀ ni ìgbàgbọ́ tiwa nìyẹn a dẹ̀ nígbàgbọ́ pé wọ́n lè lo ibi ọmọ tí wọ́n bá lo ibi ọmọ ó lè affect ọmọ wọ́n lè fi ibi ọmọ kí wọ́n lo ibi ọmọ kó sì lápa lára ọmọ tó wáyé pẹ̀lú olùbíhùn èyí tẹ́ dàgbàlagbà ìbá ti ṣe bẹ́ẹ̀ pàtó délé tó sọ fún yín ẹ̀gan ọjọ́ kejì ó lè padà wù ìyẹn bẹ́ẹ̀ yẹn ìyá ọmọ kí ni qualification yín sẹ́ mà. HND mo parí HND 2 ní Ìré mo dẹ̀ wà ní medical 9. yóò dáa fún yín ojú yín ò dúdú àwọn ilé ìwòsàn wo lẹ ti gbé ọmọ yìí lọ. dáàdi ẹjọ ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ṣe rí in medical 9 kò possible fún ìyá ọmọ láti fi 8% bí ọmọ o. I invite doctor wa láti Adéọ̀yọ́ ńgbà tí mo lóyún gbà yẹn doctor yẹn ṣe test HIV test fún ọkọ mi ó ṣe HIV test náà fún mi náà due to pé ẹ̀jẹ̀ bóyá mi ti ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ wọ́n ní 20% lẹ̀jẹ̀ tó wà lára mi mo ní outcome gbogbo nǹkan tó yẹ kí n jẹ nígbà tí ara mi yá gbogbo pé wọ́n ṣe ẹja àrọ̀ wọ́n ṣe ẹja àrọ̀ yẹn àwọn àtìyẹ ọkọ mi náà jọ mọ̀ bọ́n ṣe gbé ẹja àrọ̀ fún mi nínú kòkò ní church ni mo ti jẹ́ tí n bá parọ́ mọ́ yín ìpè yín kó fi ìyà jẹ ìṣẹ̀dá mi àmín àṣẹ. bẹ́ẹ̀ ni o ẹ fún mi ní ẹja àrọ̀ jẹ o èmi. dábì wọn fún mi ní ẹja àrọ̀ o àwọn àtìyẹ ọkọ mi náà jọ mọ̀ àárín yẹn mo jẹja bàmá tẹ bá pa irọ́ ẹ má parọ́ o mo jẹja àrọ̀ nínú ọlú jẹjẹ o ọfún ọjà ọjà méjèèjì náà jọ mọ àárín ẹ má fi hà. ta ló wá bọ ọrẹ jà àrọ náà wà ń gbà yìí. mi mọ ẹ béèrè lọ́wọ́ ara yín. ìyá àdúrà inú chọọchì wọn ni mo ti jẹ́ o kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí. wọ́n dẹ̀ fún mi láṣọ funfun tí mo fi wẹ̀ wọ́n fún mi ní aṣọ funfun bí mo ṣe fi wẹ̀ tán wọ́n wá gbé ọwọ́ lé inú mi wọ́n ní àyínú náà yọ mélòó lára rẹ̀ wọ́n wá gbé ọwọ́ ẹ̀ lé inú mi báyìí wọ́n fi wọ́ inú mi síwájú báyìí gbogbo dírámà tó ṣe ń gbà yẹn mo mọ̀ pé outcome kìíní yìí ṣì ń padà bọ̀ bọ́ mi mọ̀ pé orí ọmọ ẹ ló máa bounce back lé lórí àwọn méjèèjì náà jọ mọ̀ nípa ẹja o mo jẹja dádì o wọ́n fún mi lẹ́ja jẹ o inú kòkò dúdú náà ti sè ní church náà ti gbé fún mi tán ní kí n máa jẹ mo jẹja o mi ìmọ̀rú ẹja tán fún mi o kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí o. it's alright ìyá kọ́. sá. ìrìn àjò owó lẹ́yìn àti ìyá àdúrà jọ rìn tẹ́ ẹ fi fún ọmọ ìyàwó ọmọ yín lẹ́jà àròjẹ inú oyún. Ọlọ́run rí mi ò dáàdì. ẹ má parọ́ gbàmọ́ o. mi ò lè ní sùúrù fẹ̀mí ara rẹ̀ ìwọ ni ti tèmi kò sí irọ́ tí mo fẹ́ pa mi ò mọ ìgbà tó jẹ ẹja rẹ̀. ẹ̀yin lẹ gbé fún mi ẹ̀yin lẹ gbé ẹja yẹn fún mi grandma. níbo mo ti wá rẹ ẹja ìyá rẹ̀ àdúrà náà rán yín pé kẹ́ lọ ra ẹja wá. ìyá ìgbà rẹ̀ mi ò ẹja rẹ̀ kókó tá a bá lè fi béèrè rẹ̀ ẹjọ́ tá a bá fi lè wádìí rẹ̀ ká wádìí. èmi ò rẹ jà rọ fún wọn lèmi ò sì ẹja. tí n bá parọ́ mọ́ yín ìpè yín kó fi ìyà jẹ mí dé fún ìsàlẹ̀. èmi ò rẹ jà rọ lórí ibi tẹ́lẹ̀ sí Ọlọ́run wà ń bẹ́ o mi ò rẹ jà rọ níbi tẹ́ ẹ̀ dé mọ́. ebi tá a wà yí gẹ́gẹ́ wọ́n wádìí gbogbo. ẹ fún mi lẹ́jà àròjọ́ fún mi láṣọ funfun wọn ní kí n fi wẹ̀ o tí n bá parọ́ mọ́ ọ méjèèjì ìwú orí wọn kó ṣe ìdájọ́ fún mi o. Bíbélì sọ ní kíkà bá rí àkú bọ̀ bá a bá sọ àkú náà ni tí n bá parọ́ mọ́ ìṣẹ̀dá yín kó fi ìyà jẹ mí wọnú sàré. mo yàn já o méjèèjì pawọ́pọ̀ lé ọ lórí. mo yàn pawọ́pọ̀ I don't know o. èmi ò má bẹ́ẹ̀ jẹ́ ọmọ Nàìjíríà kọjọ bá gbà ní wọn ní sọmọ mi. wọ́n ṣe ń ṣàṣejẹ débi tí màá wá gbàṣejẹ fún ọ mo jẹ́ já o. wọ́n gún ọṣẹ bẹ́ẹ̀ wọ́n gún ọṣẹ lóríṣiríṣi ọmọ ló ṣe ń wá sọ́dọ̀ wọn tó sí gbẹ́rẹ́ tí. bẹ́ẹ̀ ni o ẹ ń wá sọ́dọ̀ wọn ṣọ̀bọ oríṣiríṣi lẹ́yìn dánwò o ṣe rí kádù ẹ bá sọ pé ẹ lè ní anything láti ṣe ẹ lọ ṣe ọjọ́ kan la wáyé ọjọ́ kan náà là kú o àti pé kò síkú mi lọ́wọ́ yín o. èmi ń ṣiṣẹ́ fún ọmọ olóso. mi ọmọ mo jẹja o kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí o mo jẹ ẹja. ìyá àdúrà. sáàlájì. kí ló tí ẹ̀yin yọra yín lẹ́nu. ṣé ẹ̀yin àti ìyá kọ rẹ̀ lẹ́jọ́ kúrò lé lónìí. láyé ìmọ̀ pé ìyàkọ̀ gan ń bọ̀ èmi wọ́n pé èmi mo dé láago 5 kù ìṣẹ́jú bíi 3 mo dé
ìgbà tá aago 5 kọjá díẹ̀ mo kàn rí ìyá ọkọ ẹ̀ mo wá ń wò kásùkásù pé àbíyá yìí ló wá fi ẹjọ́ mi sùn ni ìyìn tí ẹ mọ̀ pọ̀ nǹkan lójókòó sọ ìmọ̀ pé yà ọmọ ẹ̀gẹ́ lójókòó sọ kan torí mi ti ń lọ bàṣubàṣu sálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀pẹ́ rẹ̀ làwọn ìyá bá dé ní ẹ sọ gbà ìyá precious mọ̀ lójókòó lọ́ọ̀kan ìmọ̀ pọ̀ nǹkan wà ń bẹ̀ èmi àti ìyá kọ́ rẹ̀ látọdún wo la ti ríra kẹ́yìn ìyá kọ́ gan ti kúrò lọ́dọ̀ mi